Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá mi Ọlọ́run aláàánú, olùpamọ́, aláàbò, ìbẹ̀rẹ̀ àti òpin, ọba tó mú wa bẹ̀rẹ̀ oṣù yìí ní ayọ̀ àti àlàáfíà, a bẹ̀rẹ̀ ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà, ó mú wa rí èní ọjọ́ tí ó kẹ́yìn nínú oṣù kínní. Ọlọ́run aláàánú wa ẹ ṣé o, olùpamọ́ wa ẹ ṣé o, aláàbò wa ẹ ṣé o, a fi ìyìn àti ọlá fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run tó pa wá mọ́, ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu o, ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afárá o, ṣùgbọ́n àánú Olúwa gbé wa ró o, oore ọ̀fẹ́ Olúwa dì wá mú o. Ọlọ́run ẹ ṣeun o, a mọ rírì oore yín o, a sọ wípé ẹ ṣé o fún ẹ̀bùn ẹ̀mí, ẹ̀bùn ìdásí wa tí kò ṣeé fowó rà. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, tó tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kínní. Àkòrí tí a ò gbéyẹ̀wò lénìí sọ pé Ọlọ́run ń kọ́ni, Ọlọ́run ń kọ́ni. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 28 ẹsẹ̀ 26. Àìsáyà orí 28 ẹsẹ̀ 26. Nítorí Ọlọ́run rẹ kọ́ ọ láti ní òye, ó tilẹ̀ kọ́ ọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí 25 ẹsẹ̀ 4 dé 12. Ìwé orin Dáfídì orí 25 ẹsẹ̀ 4 dé 12. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ, sìn mí ní ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi, nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi. Ìwọ ni mo dúró dè ní ọjọ́ gbogbo. Olúwa, rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tí ó ní ìrònú, nítorí wọ́n ti wà ní ìgbà àtijọ́. Má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi àti ìrékọjá mi gẹ́gẹ́ bí àánú rẹ. Ìwọ rántí mi, Olúwa, nítorí oore rẹ. Rere àti ìdúróṣinṣin ni Olúwa, nítorí náà ni yóò ṣe máa kọ́ ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà náà. Onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́, àti onírẹ̀lẹ̀ ni yóò kọ́ ní ọ̀nà rẹ̀. Gbogbo ipá Olúwa ní àánú àti òtítọ́ fún irú àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ àti ẹ̀rí rẹ̀ mọ́. Nítorí orúkọ rẹ̀, Olúwa, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí nítorí orúkọ rẹ̀, nítorí tí ó tóbi. Ọkùnrin wo ni ó bẹ̀rù Olúwa? Òun ni yóò kọ́ ní ọ̀nà tí yóò yàn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ Ẹtì. Nígbà tí mo ń kàwé fún gbígba oyè ìjìnlẹ̀ àgbà, mo ní ìdojúkọ ìṣirò 96, èyí tí mo ti ń gbìyànjú láti yanjú fún oṣù 16, pẹ̀lú pé kò sí ọ̀nà àbáyọ rárá o. Ó dàbí ẹni pé mo máa mú ìṣirò mìíràn láti yanjú. Ó túmọ̀ sí pé ìgbìyànjú mi fún oṣù 16 yóò lọ lófo ní alẹ́ ọjọ́ kan nìkan, ní nǹkan bí agogo 10 lẹ́yìn tí mo ti bá ìṣòro náà jà títí tí n kò sì rí ìtẹ̀síwájú kankan nínú rẹ̀. Mo gbìyànjú láti ka bíbélì mi kí n sì lọ sùn. Mo sì ìwé Ẹ́xódù orí 14. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ti la Òkun Pupa já, mo sì wá gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ nìyẹn o. Kò ní ìtumọ̀ sí mi rárá o pé ìtàn líla Òkun Pupa já yóò ṣe wá jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro gbígba oyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà. Ẹ̀wẹ̀, Ọlọ́run sọ síwájú pé lọ gbé ìwé rẹ wá. Mo sì gbé ìwé mi. Mo ṣe bẹ́ẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ mi. Ó ní kí n fi àwọn kan sí ọwọ́ ọ̀tún, àwọn kan sí apá òsì. Ní ìgbà tí mo fi ṣe tán, mo rí i pé gbogbo àwọn tó wà ní apá òsì wọ́n ní ohun kan tí ó papọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn tí ó wà ní apá ọ̀tún. Lẹ́yìn náà, Ọlọ́run wí pé, ní báyìí, yanjú àwọn tí ó wà ní apá òsì papọ̀ àti àwọn tí ó wà ní apá ọ̀tún papọ̀. Lẹ́yìn náà, mo mú àwọn méjèèjì papọ̀. Ọlọ́run kọ́ mi ní ìmọ̀ ìṣirò pẹ̀lú pípín Òkun Pupa ní ìyà. Lẹ́yìn wákàtí 5, iṣẹ́ mi ti parí. Ó dára débi pé olùdánwò láti ìta sọ pé òun kò ní ìbéèrè kankan fún mi rárá o. Ọlọ́run ń kọ́ àwọn ọmọ rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Tí o bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì gidigidi, ní gbogbo ìgbà tí o bá kà á, yóò máa kọ́ ọ ní àwọn nǹkan tí yóò mú kí àwọn ìṣẹ̀lẹ̀ kí ó lè máa di ìrọ̀rùn fún ọ. Ìwé orin Dáfídì
orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkarùndínláàádọ́fà. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Nígbà mìíràn, ọ̀nà àbáyọ rẹ lè wá láti ibi kíkà Bíbélì rẹ nìkan láìsí pé dandan ìránṣẹ́ Ọlọ́run kan gbé ọwọ́ lé ọ lórí. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì kì í ka Bíbélì wọn. Ìdí nìyẹn tí wọ́n fi tiraka pẹ̀lú àwọn ìṣòro kéékèèké fún ọ̀pọ̀ ọdún. Jésù sọ nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Níní ìmọ̀ òtítọ́ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yóò rí dájú pé o gbé ayé ìṣẹ́gun. Àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ pé tí àwọn kò bá ka ìwé wọn yóò kùnà nínú ìdánwò wọn. Bíbélì rẹ ni ìwé ìyè. Kà á kí o má bàa kùnà ní ayé o. Kókó ìṣe: rí dájú pé ò ń lo àkókò tó péye pẹ̀lú kíka Bíbélì rẹ ní ojoojúmọ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa oore ọ̀fẹ́ láti máa jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ, láti máa walẹ̀ jìn nínú ọ̀rọ̀ rẹ nígbà gbogbo lójoojúmọ́. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ Jésù. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa jinlẹ̀, láti máa gbé Bíbélì yẹ̀wò, láti máa kà á lóòrèkóòrè. Kí ìwé òfin náà kí ó má ṣe kúrò ní ẹnu mi, kí n sì lè máa ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. A dúpẹ́ nítorí tí ẹ ti ṣe fún wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Olúwapọ̀láyà ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.